tá a bá pé bá a ti pé yìí tá a jókòó tára wa balẹ̀ bó ti balẹ̀ yìí tá a wá ní alhamdulillahi àmọ́ rẹ̀ ní tọ́rọ yìí pèsè ìmáàmù tó lọ ojúlù dààmú wọn ní àbóṣù wọn àbí wọn gbádùn rẹ̀ àbí kò rí ayé lò láàrin wọn. A wá sọ fún gbogbo ẹni tí ń bá ń sọ bẹ́ẹ̀ pé ìsìláàmù ló fi kọ́ wa pé àríntọ́ da ká máa dúpẹ́ bá àríntọ́ da ká máa dúpẹ́ òun náà ló bí kúlil hamdu torí pé hamdu lillahi ni lillahi ọmọ wa ṣiṣẹ́ láàmú yọ ọmọ ṣiṣẹ́ istihqaqiyya òun náà ni ká lè bá a gba kó lè bá a dọ́kàn wa kọ́dẹ́mi wa pé kò sẹ́ni tí í pa yín àti hayatu àti mamatu kéèyàn máa lu ayé kọ́ráyé lò kọ́ráyé ṣe káyé gba tiẹ̀ kó ṣeé ṣe kó dùn kó fà á kó tó ra wọn kó jẹ́ kó gba jíjẹ kó fẹ́ dà kó gba dídà. Istihqaqiyya wọ́n máa lọ síbi wípé ta ló ń ṣe ta ló ní ọmọ dún ta ló ní ìmáàmù àgbà orí lò kára ilé gbádùn wọn káàrò kó gbádùn wọn kọ́ máa kéwú gbádùn wọn ẹni ó súnmọ́ wọn gbádùn wọn ẹni ó jìnnà sí wọn gbádùn wọn ta ló ṣe é bẹ́ẹ̀. Qulil hamdulillahi qulil hamdulillahi. À ń dúpẹ́ ni pé bó o ti ṣe tó dùn wá ọkà wa la ó kó sákín ẹ̀mí ara wa ẹni tí ń gba abẹ́rẹ́ ń gba abẹ́rẹ́ ẹni tí ń sunkún sunkún ẹni tí ń banújẹ́ bẹ́ẹ̀ ni káfúkáfú dùn mú wákà laysa yanfa'uka al-buka'u wala hawilu bó ti lè jásí wípé ẹkún òwúlò ariwo ò ṣe nǹkan kan tóun ti bẹ́ẹ̀ ni gidi bá lọ láàrin wa banújẹ́ àsunkún àwọn kan sọ ẹkún di nǹkan tí ó da wọ́n sọ ọ́ di nǹkan tí ó bẹ́sìn mu bọ́lọ̀ ń bá nẹni àásùnkún ni ẹkún tá a sun ìbànújẹ́ òun náà lillahi ní kó lè. ń tá a jòkó sí náà ni inqita'u ta'alluqu ruh ẹ̀mí tó jáde lára tó sì já sí pé inqita'u yẹn hatiman lazimun ni la manadha minha ẹnìkan ò lè sáfúkú wọn èé fi kú yọ̀ọ̀yàn ká tó wá ní bàbá wa ìyẹn lò 76 years láyé tí ọ̀dàgbà ni bàbá wúlò ní tabarẹ́ nìkan tí wọ́n pé tá a fẹ́ ṣẹlẹ̀ tí ò ní padà ṣẹlẹ̀ tí ó padà ṣẹlẹ̀ kò ní dùn mọ́ ikú ẹ̀ dùn máyàn torí pé sunkún ni máínọ́ọ̀sì ni kọ́làbọ́ téèyàn kú máínọ́ọ̀sì ni bọ́rẹ̀ bá kú máínọ́ọ̀sì ni adínkù lẹ́kọ́nọ́mì adínkù nínú ẹ̀sìn ká tó wá léyìn ńláńlá bàbá ọlọ́gbọ́n ni mo fi sọ pé ìdá wákà àtẹlẹ wákẹ́ á lẹ́yìn ìdálẹ́ wákà àtẹ á. Káàdìbà. Àwọn tí wọ́n máa ń pè yẹn ìgbà tí wọ́n pè mí pé bàbá jáde láyé ẹkún ló ń tọ̀ wọ́n kọ́kọ́ sùn máa mo wá rí i pé léèdà lè wákà àtẹ á káàdìbà kìí ṣe rọ nígbà àwọn òkú lánàá wọn ò pè wá. Àmọ́ inú èèyàn máa bàjẹ́ ní tí wọ́n ń bẹ nìkọ̀ọ̀kan nínú jẹ́ kò lè jọra wọn. Bàbá wa ìmáàmù wa àgbà ìmáàmùn fawqa alafil a'imma tawaffatihu limaniyatu ya la husna tawaffatihu limaniyatu la ìgbà tí wọ́n sọ fún mi ní tó bọ́ sí mi lẹ́mìí ni mo sọ ohun pé ìmáàmùn tó wájá sí pé èèyàn lásán yẹn ni tí ò ní túmọ̀ nínú ayé tí a bá jókòó ti bàbá ìmáàmù nínú làákàyè ọmọ olùwé ni tàbáhárà ni ọmọ ṣeré nu búdù ọgbọ́n wọn ni. Ìmáàmù. Táwa lọ́kù tí ó ní làákàyè báyìí. Ìmáàmù. Ẹ wo bí wọ́n ti bá kálukú lò bí làákàyè wa ti mọ ni. Bàbá ní làákàyè jù bẹ́ẹ̀ lọ níbi ń jásí pé ìmáàmù fawqa alafil a'imma. Ọ̀kan ṣoṣo ní tẹ́ ẹ bá ní ọwọ́ ké ta ló fẹ́ kébi rẹ̀ tẹ́ bá ní ọwọ́ fásárì rẹ̀ Yorùbá ń bẹ tó yanjú
tẹ́ máa wò ó pé mbọ Yorùbá yìí ti ń wá Ìmáàmù. láàkàyè tí wọ́n gbé kalẹ̀ yanjú tẹ́ máa wò ó pé Jìbìrìlù wo ní ń sọ̀kalẹ̀ sára wọn. Ìmáàmù. kéèyàn yanjú ọ̀rọ̀ ìmáàmù ni bàbá wa ìmáàmù kánilá àkàyè ìmáàmù fáwọ́kà àdáfẹ́. Ilé àìmá. bàbá máa wá sọ nǹkan mẹ́ta wọn ni mo fẹ́ fi ṣe wá sí Ìyàkùnmọ́. tí ó máa wà lára pé inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi. Inna nahnu nuhyil mauta. bí n tí mo fẹ́ sọ yìí gbogbo ẹni ó bá súnmọ́ ìmáàmù orí bẹ́ẹ̀ yóò bá bẹ́ẹ̀ yóò rí pé bẹ́ẹ̀ lórí bàbá gbé nǹkan mẹ́ta síwájú wọn tí ò jẹ́ wọn ó sì ṣe kò jẹ́ wọn ó sì sọ kò jáyé wọn bàjẹ́ ni wọ́n fi yàtọ̀ sí gbogbo ẹni tí ń bẹ níwájú wọn gbogbo wa yìí la sì ní máwósíkù pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àlùmọ́kàdì ni tí bàbá bá láìkì rẹ tó láìkì wọn nǹkan mẹ́ta wọn sọ fún pé tó bá rántí mi o máa bá ń dúpẹ́ fáwọn tí wọ́n bí mi máa ń bá ń ṣàdúà fáwọn àìmọye ìjọ́ làwa ti gbowó lọ́wọ́ wọn lédè yìí wọn tó ń fún wa ní wọ́n tún fún wa ń take away bàbá ọlọ́pàá ẹ̀wà ń bẹ̀ ń bẹ̀ ó ké sí bàbá ọlọ́pàá ẹ̀wà ó ké sí mi ọlọ́run fèrè jì Ìmáàmù Hamza àríbí bàbá wa àti Wàjídù àti Ìmáàmù wa Sàrùmí. Tàwa fẹ́jìwò lè máa ní bàbá wa máa sọ pé tẹ́ bá fura sí bàbá tí wọ́n bá ń ṣàdúà ní tí mo fẹ́ wí yóò kó nú àdúà wọn. tí wọ́n bá dá jòkó wọn a máa wí tí wọ́n bá jòkó pẹ̀lú èèyàn wọn a máa wí kódà wọ́n bá lọ bí àdúrà wọn máa wí wọn a tọrọ fáwọn tí wọ́n bí wọn tó pé bàbá wa Ìmáàmù àgbà lọ ni ò dójú táwọn tí wọ́n bí wọn. Ìmáàmù. wọn ò yẹ̀yẹ́ wọn wọn ò ṣe kàátán wọn wọn ò balẹ̀ jẹ́ wọn ò bókọ jẹ́ wọn ṣe kókọ tí wọ́n bá ní pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú ìnáwó pẹ̀lú ṣe tí èèyàn bá fẹ́ jẹ́ gbogbo àwa tá a jọmọ bí wọn báwọn bá dúpẹ́ fáwọn tí wọ́n bí wọn ó yẹ káwa náà dúpẹ́ fáwọn náà. Ìmáàmù. ẹ jẹ́ á dúpẹ́ fún bàbá wa ìmáàmù ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wa tún wà ní àṣẹ ìmáàmù ló sì bí ọ̀rọ̀ tá a sọ tún wà ní sára ìmáàmù lélẹ́yìí sì ti jáde torí pé tí wọ́n mọ bàbá ìmáàmù mọ̀ ní ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òye kí wọ́n gbọ́rọ̀ kalẹ̀ kéèyàn má kẹfì sí wọn pé ní tí láwájá ń sọ yìí dọ̀gínà ní nǹkan mí bẹ̀lẹ̀ nínú rẹ̀ tó yàtọ̀ sí ti ń sọ. bàbá wa dúpẹ́ fáwọn tí wọ́n bí wọn wọ́n tún rán àwọn èèyàn pé ẹ bá ń dúpẹ́ fún wọn wọ́n ṣàdúà fún wọn wọ́n tún rán àwọn èèyàn pé ẹ bá ń ṣàdúà fún wọn èyí wọn ò wá mọ bẹ́ẹ̀ wọ́n wá ń hùwà bẹ́ẹ̀ ẹ̀ nídìí pé wọ́n lọ fẹjọ́ Ìmáàmù àgbà sùn lé wọn rí àbí wọ́n á lọ fi sọ́ba lọ ni bẹ́ẹ̀ kìlọ̀ fún màmú o ó tún gbé e dé o rárá o wọn ò balẹ̀ jẹ́ wọn ò bọ̀nà jẹ́ wọn ò bókọ jẹ́ ló fi jásí pé gbogbo ọmọ tí wọ́n bí wọn ò kú bàbá ò kú wọ́n ti hùwà tẹ́ ẹ̀ fi lè kú gbogbo yín lẹ́sìn gbádùn ayé ìmọ̀ yà wá lẹ́nu ni bí èèyàn bá kú tó tóbi bí tí rí bí kálukú tí rò bí tí rí náà nù. Ìmáàmù lè àmọ́ wá kú ìwà tó bí wọn bá wù síwájú Ọlọ́run bàbá bá àwọn èèyàn ṣe tí wọ́n fi fọ̀rọ̀ ara wọn ti Ọlọ́run. Tawaffati hulmani yàtúyà làhùsínà. bàbá wa dójú tàwọn tí wọ́n bí wọn àwa ọmọ alátẹ̀rí mi àti gbogbo tí ń jọ́ mọ́ mẹ́jà dójú tì wọ́n. ẹ já ṣe sùúrù. Ìmáàmù al-khayri. ẹ já ṣe làákàyè ẹ já gbà fúnra wa. Dúnà sàbí ní àríkì. ìgbà fúnra ẹni lọ́lá òfin ní bọ́ o. ìgbà fúnra ẹni lọ́lá òfin ní túká. ìgbà fúnra ẹni ní ẹsẹ̀ girigiri òfin ní dáńbí. torí pé wọ́n ti di pé ẹ̀gbọ́ra yín ní sìkàlùkọ́ bẹ́sẹ̀ sẹ́yìn ní nbí tọ́wọ́ ọ̀sẹ̀ lẹ́ pé tọ̀ ẹ̀jẹ̀ àjòkó lé wa. Ìmáàmù al-khayri. Dúnà sàbí ní àríkì. ẹlẹ́ẹ̀kejì nínú tí ìmáàmù ní tí wọ́n máa ń ráwọn èèyàn téèyàn bá sì gbé síwájú gbogbo wa náà ẹ jẹ́ á dúpẹ́ fáwọn tán bí wa o ká sì máa tọrọ fún wọn pẹ̀lú wà kí ẹ ṣe pé ẹ̀pà àwọn àfáà ìwà ké Kùránì nìkan ìwà tó ń wù wọn bàbá rẹ wọn jẹ́ ìyanu sàárè ni law tarani wa tara halati bakaitali ya sahimi ma tara bakaitali ya sahimi ma tara. tẹ́lọ̀ fi bá ní bàbá rẹ̀ pẹ̀lú wa mọ̀nẹ́fìkì tí ń wù wọ́n so lẹ́wọ́ wọ́n so lẹ́sẹ̀ ni
pé sí tó bí kalẹ̀ ni tó pé nakitubu ma qaddamu wa athar bá a ti ń ṣe yìí ìmáàmù ní commission torí pé tí wọ́n láìkì là ń ṣe yìí àwọn àkọ́kọ́ jọ sọ jẹ́sì nínú mítìnì pé ẹ mọ́jà fi wá sí àwọn ẹmọ sọ̀sọ́ kú sọ wọ́n ní rárá nakitubu ma qaddamu bàbá láìkì kan máa kó wá sí wa atharahum ìsọkúsọ tí kálukú wá fẹ́ sọ òun ni ó gbẹ̀sẹ̀ wa kulla òun ni ó sì jìyẹ ahsaynahu fi imamin mubin. ẹlẹ́ẹ̀kejì tí bàbá ní wọn a máa dúpẹ́ fáwọn àáfàá wọn a máa ṣàdúrà fún wọn ẹ wo wa a dúpẹ́ fáwọn àáfàá mọ́ nísìnyí à ń ṣépèlé àwọn àáfàá wa ní social media ó gbọ́lẹ̀ ni wọ́n ṣépèlé fún bàbá mi ẹ̀ wá wò pé bàbá táwọn èèyàn fi ń tọrọ lé tán fi ń tọrọ mọ́kà tán fi ń tọrọ dáadáa bàbá ò ṣépèlé àwọn àáfàá àwọn ò sì deny wọn. Imamun fawqa ala fil wọn ò deny wọn a'imma. kò síbi tí bàbá wà tí wọ́n lé nípa àwọn àáfàá wa ní sàkámà. Tawaffatihul àwọn èèyàn mani. fàfà àwọn gbáyà mọ́ nísìn wọ́n sì ẹ̀dá àfà wọn sí bí ìgbà tó jẹ́ sí pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni ẹni ọkọ̀ kíláàsì rí kọ́lọ̀bọ̀ ẹgbẹ́ rẹ ni àfà rẹ ni tọ́ ọba ti bọ̀wọ̀ fún òlé láti bọ̀ tán èèyàn kọ́ ń fátí onífátí àná àti náà lọ́lọ́kọ́ wa nígbà tí ń kọ́ wa gan sóyè dáadáa ni la ilaha illallah Imamul ibi àlọ́ ayé tí khayri tẹ́ bá rí sunnati ilé ayé àwọn bin èèyàn tí ọ̀sẹ̀ tù láyé àmọ́ ìyà àwọn àfà wa bàbá mọ ìyà àfà wọn a tún máa náwó àwọn àfà àwọn tá a jọ ń ṣe wọn máa jẹ́rìí mi mo fẹ́ lè sọ pé láàrin ọdún ó pèpè àdúrà àwọn tí èso rẹ̀ mẹ́wàá. Imamul khayri sunnati bin ẹ wá sọ fún mi ẹni tí ń dúpẹ́ fáwọn tó bí tí ń dúpẹ́ fáwọn àfà wọn ayé wọn ò sí wá ní rí bó ti rí. wa majidin. ẹlẹ́kẹta tí bàbá máa ṣe wọn a máa dúpẹ́ fáwọn olóore wọn wọ́n ti kànú pé àwọn olóore mi ọlọ́mọba ẹ bá ń dúpẹ́ ẹ sì bá ń ṣàdúrà fún wọn. Tawaffatihul kò wá sọ́mọ wọn tí ó rìn ọ̀nà yìí tí ó máa ṣe bí wọ́n ti ń ṣe òun tí ò ní ní làákàyè ẹni tí wọ́n ń dúpẹ́ fáwọn òbí ẹ̀ ẹni wọ́n fẹ́ da lérú tó ọba rí ó filẹ̀ ní pé wọ́n jọ pàápàá ní pé àwọn ọmọ ìmáàmù àgbà lọ́rin eri wọn ò pé. Imamul khayri sunnati bin níbi wọ́n sọ pé ìmáàmù bàbá wa ìmáàmù fọ́nkà àlàáfíà ìmọ̀ ẹgbẹ̀rún èèyàn ni tawaffatihu limaniyatu ya lahusina. Imamul khayri Imamul khayri ìmáàmù dáadáa ní sunnati bin ariki. bàbá ni wọ́n bí yàn dáa ta ni ó ní wọ́n bí wọn dáa jù mọ́ máa gbà lọ́rin lọ. Wa majidin. wọ́n tó bí ilé wọn. Wọ́n máa àmọ́ tí jìdí. tó bí wọn òun bó ni wọ́n ti wá rí tí bàbá ń sọ̀rọ̀ pé ń tá a sọ yìí kò sẹ́ni tí ó bí wa. Sana bàbá ò sọ rí. akhlaqu tí bàbá bá husna. dìde fẹ́ lómi kẹ́ máa wo báyìí ni pé lábàjá báyìí. Wa majidin sana Bí wọ́n ti tóbi tó. akhlaqu téèyàn bá husna. kí wọ́n gbà mí wá sí báyìí. Sana ó etí débì kan tó ti rẹ́ nìkan sí nǹkan kan àwárí ni kò ní ṣe pé wọ́n sọ̀tà fún wa. bí bàbá ọba ṣe prógámù nulẹ̀ yìí á wàá tẹ̀lé wọn lọ́dọ̀ bàbá mọ́gàjì nulẹ̀ wọ́n wà kúnlẹ̀. kì í ṣe pé wọ́n sọ ń tà fún mi mo tẹ̀lé wọn ni láì mẹ́yìn ìgbà. làwa ti jòkó nísìn pé kò sẹ́ni kankan tó lè bẹ́ẹ̀ nìkan wí àjọ fọ́ra létí ni. ayé ò lè rojú àwọn. khayri sunnati bin ariki wa majidin. Fasihun Fasihun. abqariyun Alimayo Bashirul khayri ma qad tabashana. ṣàánú wọn ìbálò wọn agbádùn rẹ o ń ṣe wá láàárẹ̀ ní sèpétà alátún lọ bá nísìn Bashirul khayri ṣàánú wọn kójò kó man ti qad nífẹ̀ẹ́ kó tabashana. bẹ́ẹ̀ ìbáṣe wọn gbẹ́gbà yìí Bashirul pẹ́lómi ìlàsúnmọ́ báwọn ọ̀tọ̀ ní tá a mọ̀ gbọ́n ta khayri man qad débi tabashana. páwà gan à ń sàárẹ̀ àìní rí wọn mọ́ Tẹ̀kí. ẹlòmíì tó lóhun sàárẹ̀ wọn á bí pé kí láǹfààní tí wọ́n rí mẹ́ Bashirul ìtàlẹ̀ khayri yìí ń rí ẹni ọba wọnú ní ọmọ tó máa ń pè ní Bashir Bashirul khayri bàbá pọ̀ ojú man táwọn qad lọ. tabashana. Bashirul khayri man qad tabashana. Taqiyun عادل بر أمين وديء الجنب للطلاب سنا Karimun كريم
كريم كم يجود بكل قال أقام للسول محتاجين وسنا. ìmáàmù láti bọ̀ tó báyìí wọ́n lè yà wá lẹ́nu o bí màmú bá pa gbogbo owó ń ta wọn kó síta ni àwọn èèyàn wá ń gbà ni. ẹ̀sọ́ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ nú àwọn ìmáàmù wọ́n kó síta báyìí tẹ́mi bá rí tí máa dé ńgbà mí tí mo wá bá wọn báyìí wọn àbá pé eléyìí ó dé wọ́n mọ̀ yọjú lábẹ́ ẹni wọn ni wá gbà. Imamatu. ta lẹni tí ń ṣe báwọn àwọn èèyàn ìmáàmù tó wọ́n ti rí owó òde sí pé ayé wa ti dáa bàbá ò rí síbẹ̀ wọ́n gbà pọ́lọ́n ló lè jáyé àwọn ó dáa. Imamatu. àwọn èèyàn kan máa wò wọ́n ta ni wọ́n kówó lọ owó rẹ̀ wọ́n kó lọ. owó táwọn tí ó gbà ti jòkó. Karimun. Ọlọ́run bá wa kẹ́ wọn inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa hasarahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin.